Òjó oríire wo Ìyábọ̀ Òjó gbélé tó ń ṣe àbí Ìyábọ̀ Òjó ń ṣe orí burúkú ó ń fi orí aláìṣẹ̀ gba donation ṣé Ìyábọ̀ Òjó tí ò bá sí pé Ìyábọ̀ Òjó ń ṣe orí burúkú ó ń fi orí aláìṣẹ̀ ó fi ń gba donation ẹ bá mi bèrè pé ṣé Ìyábọ̀ Òjó nìkan ló wà láyé kò yẹ yín nǹkan tí mi sọ àìmọye nǹkan tí Lizzy ti ṣe níbí gbogbo yín tẹ̀ ń wò mí yìí àìmọye celebrity tó ti ṣe nǹkan ọjọ́ tí Davido tí Chioma lóyún ṣó lọ fi bú anybody Chioma bíbejì ṣó fi bú anybody Chioma àti Davido wọ́n ṣègbéyàwó ǹjẹ́ ẹ rí bó lórí burúkú Ìyábọ̀ á wá fi orí burúkú títí ẹ̀ á máa fi bà àwọn èèyàn láyé jẹ́ nítorí wípé ó fẹ́ gba donation tí ò bá sí Ìyábọ̀ Òjó celebrity wo ló fẹ́ go through bully mo ní tí ò bá sí Ìyábọ̀ Òjó celebrity wo ló máa go through bully ṣé Ìyábọ̀ Òjó gangan lè go through bully yìí orúkọ ta ni wọ́n dá ní Dùmátà orúkọ ta ni wọ́n dá ní Dùmátà orúkọ ta ni wọ́n dá nínú kéèsì Mohbad orúkọ ta ni wọ́n dá nínú kéèsì Ìjẹ̀ṣà orúkọ ta ni wọ́n dá nínú kéèsì Lizzy Anjorin ẹ lọ wò ó dáadáa orúkọ ta ni wọ́n dá nínú kéèsì Baba Suwe ẹ lọ wò ó dáadáa ẹ lọ wò ó dáadáa ẹ lọ wò ó sọ ẹ já gbọ́ díẹ̀ sí bí ẹ ìyá ò bá ṣaṣẹ́wó kò lè bí ẹ olórí burúkú ọmọ nítorí pé ó kò sọ pé àṣẹ wọn ló pààyàn sórí ilẹ̀ o ńgbà tẹ́sà bọ́ọ̀dù tó dẹ̀ ń pàfọ́ọ̀mù ritual tó fẹ́ tú ìgbéyàwó àwọn ọmọ Ìyábọ̀ ká Ìyábọ̀ was there with Esabod gbogbo ẹ̀ la máa play ẹ máa gbọ́. ẹ pé àwọn ọ̀rọ̀ kírun kò ní dáa fún ẹ Justin Hill wà ní ó máa ṣòfò dànù ní tọmọtọmọ tẹ̀mítẹ̀mí taratara. ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ láti máa ṣépè fún àwọn ọmọ òkókó tẹbí tara wọn tí Ìyábọ̀ Òjó dẹ̀ lè pe àdàbí nítorí pé wọ́n pè láṣẹ́wó kò dẹ̀ lè sọ pé àdàbí tí ń bá ṣàṣẹ́wó mo ń béèrè ni pé kò lè sọ Ìyábọ̀ Òjó lè padà bí o Ìyábọ̀ Òjó kò lè pe àdàbí o náà ẹ máa gbọ́. ọ̀hún ní jẹ́ẹ̀rì. ìbéyù ìbẹ́bẹ́yù kò ní dáa fún ẹ. òrè ní blogger tó kọ́ ti kíni. Hill wà ní ó máa ṣòfò dànù ní tọmọtọmọ tẹ̀mítẹ̀mí taratara òun tọmọtọmọ tẹ̀mítẹ̀mí taratara òun tọmọtọmọ. kí a tó tẹ̀síwájú ẹ̀yin tèmi Akin lọ́kọ̀lọ́kọ̀ ẹ ṣé o a ní ká bèèrè lọ́wọ́ ẹ̀yin lólùfẹ́ wa wípé nígbà wo gan ni ìjà yìí yóò parí láti lẹ́ẹ̀rin Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin ẹ dákun ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí kó lè parí láyọ̀ kí olúkálùkù lè máa gbé láyọ̀ àlàáfíà ẹ ṣé Akin lọ́pọ̀lọpọ̀ orúkọ tèmi padà èmi tí tọ̀tọ̀ ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ọmọlúwàbí ẹ ṣé ayọ̀ láfi pàdé ó dàbọ̀ ó dìgbà kan náà. tẹ̀mítẹ̀mí taratara òun tọmọtọmọ tẹ̀mítẹ̀mí taratara òun tọmọtọmọ tẹ̀mítẹ̀mí taratara òun. kẹ́ lè bá mọ̀ this is another evidence that Ìyábọ̀ Òjó Gistlover Esabod they started the issue of causing baby.